إلا رحمة. أفاتي يبغى النبي ما بوايا. أبا ما بو. أفاتي يبغى النبي. عليكم بالمؤمنين. بانكو سيلاكو. Gbogbo sọ̀rọ̀ rẹ tó le tó díjú ní bọ́ bá yóò bá náà bí yóò tí lóòrò àti gbọ́ wà sí lẹ́nu àwọn àgbàlagbà bọ́ bá yóò bó Muhammad dáadáa ò ní nírú stroke bọ́ bá yóò bó Muhammad dáadáa ò ní kúkú òjijì ọ̀dọ̀ bàbá wa bá sùnú láwà ọ gbọ́dọ̀ sùn lóru òní bọ́ bá ti sùn kọ̀ dáa yíra ní Muhammad بالمؤمنين رؤوف رحيم بالمؤمنين رؤوف Ànábì ń bẹ lójú ogun jọ kan ó sẹ́lá Muhammadu wọ́n wá fẹ́ practice bóòlà wọ́n ti lójú ogun yẹn àbáwọn ní ọ̀njú ó sí Ọlọ́run Muhammadu wọ́n wá ń tò àwọn sàábé bá ti máa tò ní zikirul anfas bá ti máa tò yẹn ní zikirul anfas àbọ̀ ọ̀gbọ̀n tí ń wí pọ̀pá kan ń bẹ lọ́wọ́ Muhammad Ànábì fi ń tò wọn irú pọ̀pá tí Ṣéhù Nasiru Kabara máa mú lọ́wọ́ Maulana Kabara pọ̀pá yẹn ló ń ṣe Ọlọ́run Muhammad àtàrà Ànábì náà ni wọ́n ti rí wọ́n wá fi ń tò àwọn sàábé wọ́n fi ń tò wọ́n pé kí wọ́n tò dáadáa kí sáfù yẹn kó má bàa wọ́ wọ́n ń tò wọ́n igi tá Ànábì mú lọ́wọ́ ní igi tá Ànábì mú lọ́wọ́ ló bá ogun kan nú àwọn sàábé ó kàn láyà báyìí àbírù igi yẹn bá kan sàábé yẹn láyà sàábé yẹn bá bínú ó ní bóun ló ń ṣe Ọlọ́run ṣe lè fi gígùn la ya Muhammadu ya Muhammadu ya Rasulallah Muhammadu 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 Rasulullah walladhina ma'ahu ashida ọ̀pọ̀láìlá mọ́sálásí iná kan mọ̀ sí yánà sí jò ní nígbà bàbá ń bẹ láyé tí bàbá ní máa dá sí mi lẹ́yìn yabtaguna fadlan minallahi wa ridwanan simahum fi wujuhihim fi wujuhihim min athari sujudi dhalika mathaluhum fit-tawrati wa mathaluhum fil-injili kasarihim akhraja shatahu fa'atharahu fastaghlasa fastawa ala suqihi yujibu surran yajizu bihim al-kuffara wa'adallahu alladhina amanu وعملوا الصالحات منهم مغفرة وأجرا báyọ̀ bá lábí káwọn táàrí ó já wèrè igi wá gún ogun sàbẹ̀yìn ẹ̀lá pẹ̀lú mistake láyà ló bá yàrí fún sí Ọlọ́run Muhammadu
wọ́n bá ń bẹ̀ wọ́n ń bẹ̀ bẹ́ẹ̀ ni ń bínú wọ́n ti ń bẹ̀ sí ni ń bínú sí ní àwọn sàábẹ́ nífà ní ń bínú ó sẹ́lá Muhammadu Ànábì ní kí ló fẹ́ ńgbàtà bẹ̀ ọ́tọ̀ gbọ́ yìí tá a ṣìpẹ̀ṣìpẹ̀ tó gbọ́ yìí kí ló fẹ́ ó ní tóun fẹ́ ní wípé òun ó gbẹ̀san ni òun ó gbẹ̀san gbogbo gbẹ̀san yé gbẹ̀san má jẹ́ kọ́lọ́mbọ̀ gbẹ̀san yé gbẹ̀san má jẹ́ kọ́lọ́mbọ̀ gbẹ̀san gbogbo ẹni tí ń ṣàbùrú fún ọjọ́ lọ́mbọ̀ dá sí ìdásí ìtọ́lọ́run ó ju ìdásí èyí tó ṣe fúnra rẹ̀ lọ. Ànábì ní sẹ́sẹ̀ náà ló fẹ́ gbà nínú rí ó fi yọ́ ẹwọ̀gá wa Muhammadu ẹwọ̀gá wa Muhammadu ọlọ́sàn Ọlọ́hun gbà ẹ̀san Ànábì ní ó yá gbà ẹ̀san ó ní kóhun tó lè gbẹ̀san ẹ̀yin Muhammad ẹ̀yin ọ̀gá wa àbáyà yín ẹ bọ̀ díẹ̀ o ẹ bọ̀ ìdáhùn yẹn ẹ bọ̀ díẹ̀ kóhun lè fi igi yìí kóhun lè fi gùn yín dáadáa ó sẹ́lá Muhammad Ànábì bá gbé pọ̀pá ọwọ́ wọ́n bá gbé fún wọ́n kì náà wá bí wọ́n ti gbé fún tán ó sẹ́lá Muhammadu bí wọ́n ti gbé fún tán ó bá mú ọ̀pá yẹn ní máa súnmọ́ sí Ọlọ́run díẹ̀díẹ̀ bá ń yóò bó wọn bó ti súnmọ́ sí Ọlọ́run ló bá gbé pọ̀pá àwọn fẹ́ nìkan ló bá dì máa nẹ́bì bá ń yóò bó nẹ́bì bó ti dìmọ́ sí Ọlọ́run Muhammad bó ti dìmọ́ nẹ́bì báyìí ló bá bú ẹ̀rín inú gbogbo àwọn sàábẹ́dùn Ọlọ́run ti gbẹ̀san ó ní àdúà tó ń tọrọ láti jọ yìí ni wípé kọ́lọ̀ ń gé gbogbo ìgbà lòun máa ṣàdúà lòun máa sọ fọ́lọ́run pé Ọlọ́run gbogbo tóun ó ṣe àbítà nẹ́bì ó ṣe tóun ó fi tí ara òun ó fi kan ara nẹ́bì Muhammad lónìí lòun wá rí kọ́lọ̀un gbà á kọ́lọ̀un ti wá gbà ìhun rí kọ́lọ̀un ti gba iṣẹ́ ìhun náà nù ní ẹni ara rẹ̀ kan ara nẹ́bì ó sì Ọlọ́run wá tọrọ àlùbáríkà fún gbogbo wọn ṣebí wọ ṣéhù àbí wọ àfà àbí wọ àṣáájú ṣerú wà tí ń bẹ lára nẹ́bì yìí ṣé wọ́n ní ما من عبد إلا وتزل قدماه شاء أم أبى tani ń bẹ láyé tẹ́rí rẹ̀ ò ní mì tani ó rìn tí ò ní wọ́rìn táwa gbé torí Muhammad ní gbogbo wa fi jòkó báyìí gbogbo ẹni ó sunkún déyà yín ó rẹ́rìn lọlé ni wọ́n láti tí wọ́n jòkó yìí báwa sàlékún ìkẹ́ báwa sàlékún ìgẹ̀fà Nábì wa Muhammad kutubul anfasi Jilani kutubul anfasi Jilani Jilani kutubul anfasi Jilani dákun bá mi wí dáadáa àwọn Kàdìríyà lání kutubul anfasi Jilani kutubul anfasi Jilani kutubul anfasi Jilani kutubul anfasi aya Allah aya Allah ya Allah tadaragina bi ahlillah wa awsilina bihim Allah wa min qalbi